ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد إن خير الكلام كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ tí ó ní gbèdéke tí ó sì láàlà tó pọ̀ tó sì kàǹkà tó pé ọlá fún ọlọ́run ọba àlékè ọlá tí ń jẹ́ Allah. A dúpẹ́ fọ́lọ́run a sì yìn ọlọ́run ọba ní ẹ̀yìn tó tọ́ sí tọlọ́run ẹ̀yìn tó tọ́ sọ́lọ́run tí ò ní àbùjẹkù tó sì pé ọlá fún Allah Ta'ala lérí àwọn oore àti ìlera rẹ̀ èyí tó ń ṣe fún kálukú wa lọ́lọ́kan òjọ̀kan lónírúurú àti ní ṣísẹ̀ntẹ̀lé tí kò wo àwọn ẹ̀ṣẹ̀ wa àti àwọn àṣìṣe wa dá wa lẹ́jọ́ ní kánjúkánjú tó ń lọ́ wa lára láti fún wa láǹfààní ìrònúpìwàdà àti ìwà àforíjì ẹ̀ṣẹ̀ àtàmójúkúrò ọlọ́run. Adúpẹ́ fọ́lọ́run ọba náà. Àwa ìrànlọ́wọ́ ọlọ́run rò nìkan ni ọba tó lè ranni lọ́wọ́ tá a lè fẹ̀yìntì tí kò ní yẹ̀. Ó nìkan la lè gbẹ́kẹ̀lé tí kò ní já wa nítàn mọ́. A tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run lérí àwọn ẹ̀ṣẹ̀ wa a sì tọrọ àwọn àmójúkúrò ọlọ́run lérí àwọn àṣìṣe wa. Àwa sáàdì ọlọ́run ọba kúrò níbi aburú ròyíròyí ẹ̀mí wa àti àwọn aburú iṣẹ́ ọwọ́ wa. Dájú ṣáká ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá fi mọ̀nà òun nìkan náà ló mọ̀nà, kò sí ẹni tó lè sọnù láéláé. Gbogbo ẹni tọ́lọ́run bá fi sílẹ̀ sínú ìṣìnà òun gangan lẹ́ni àánú tó sì ń sọ àwọn èèyàn lọ, kò sí bàbá ńlá ẹni tó lè fi mọ̀nà láéláé. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí ní ti òdodo àyàfi Allahu Ta'ala, ọba àṣù tí kò lẹ́gbẹ́ tí kò sì ní ọgbà tí kò sí aláfiwé fún, bẹ́ẹ̀ ni aláfijọ kan kò sí fún. Òun ni ọba tí ìmọ̀ rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan tí ò mọ nǹkan kan ṣẹ́kù tí ò sì mọ nǹkan kan láàbọ̀. Òun sì ni ọba tó ṣe wípé àná ò ní àtọ̀la bákan náà lórí lọ́dọ̀ rẹ̀, kò sí nǹkan kan tí í bá lójijì, kò sí tí í bá lẹ́jà fún. Mo jáde pé ọlọ́run ọba yìí ó ń bẹ fún ìkápá àti agbára lórí ohun gbogbo. Mo jẹ́rìí pé òun ló gbé òjíṣẹ́ ńlá Muhammad
sallallahu alaihi wa alihi wa sallam dìde fún gbogbo àgbáńlá ayé láti pè wọ́n kúrò nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ Islam. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ti jíṣẹ́ tọ́lọ̀ wọn bá fi rán gbogbogbò kan tó mọ́lẹ̀ gbòòrò débi pé òru rẹ̀ dàbí ọ̀sán, ẹnìkan ò ní gbórí kúrò lójú ọ̀nà tí ànábì sallallahu alaihi wa alihi wa sallam là kalẹ̀ tá a mọ̀ sí Islam àyàfẹ́ tí ó parun ọlọ́run mọ́ parun. à ń bẹ lọ́n pé kó ṣe ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún aṣíwájú wa tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jẹ́ ọ̀rẹ́ àti ààyò rẹ̀, kó ṣe fún àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n mọ̀, pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jẹ́ ní àpọ́nlé, kó sì ṣe fún àwọn tábì'ùn tó náà làwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà àtàwọn àtẹ̀lé wọn ní ìkẹ́ àti gẹ̀yìn pẹ̀lú ọlá ọlọ́run kó wà lórí gbogbo wa títí di ọjọ́ ìgbéyìí àti ìṣirò iṣẹ́. lẹ́yìn eléyìí, ọ̀rọ̀ tó dáa jù náà lọ̀rọ̀ ọlọ́run, ọ̀rọ̀ tí ó jẹ́ òdodo jù òun náà lọ̀rọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ sì ni kò sí ìmọ̀nà kan tó dàbí tànábì wa Muhammad sallallahu alaihi wasallam. èyí tó jẹ́ aburú nínú àwọn àlámọ̀rí òun làwọn nǹkan tuntun tí ń yọjú nínú ẹ̀sìn. àwọn nǹkan tuntun tó yọjú nínú ẹ̀sìn là ń pè ládàádálẹ̀. gbogbo ohun tí sì ń jádàádálẹ̀ oko àánú ní ó gbé òǹtọ̀ lọ. gbogbo ẹni tó bá tẹ̀lé àtẹni tó gbé kalẹ̀. kò sì sí ibi tánù ó mú èèyàn lọ́jú náà ọlọ́run kó là wá ń bẹ̀. lẹ́yìn eléyìí, akíra wa ní kíkí èyí tí ọlọ́run ọba yọ́nú sí tó sì fi yọ̀ǹda sí pé ká máa fi kíra wa lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. náà ọpẹ́ ni fún ọlọ́run ọba tó yọ̀ǹda fẹ́mi àti rẹ láti jẹ́ mùsùlùmí tó kọjá agbára wa jíjẹ́ bẹ́ẹ̀. kò rọrùn fún ẹnikẹ́ni láti sọra rẹ̀ di mùsùlùmí àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. ìbájẹ́ pé ó rí bẹ́ẹ̀ ni àwọn tó fojú, àbí ìbájẹ́ pé kò rí bẹ́ẹ̀, àwọn tó fojú wọn méjèèjì gan ní òjíṣẹ́ ọlọ́run tàbí sí Muhammad sallallahu alaihi wasallam, a rí nínú wọn tí kò gba ànábì gbọ́ tó sì kórìíra ẹ̀. a rí nínú wọn tó nífẹ̀ẹ́ ànábì tó mọ̀ kó dodo lọ́rọ̀ rẹ̀, ṣùgbọ́n tó ń ti pó mọ̀ kó dodo lọ́rọ̀ ànábì yìí wallahi kò gba ànábì gbọ́, ó sì kú ní kékeré. nítorí kámánà èèyàn ní bẹ lọ́dọ̀ ọlọ́run. ìyẹn ló fà á tó jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó bá fẹ́ bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ tàbí fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nínú àkọọ́lẹ̀ tí máa ń ṣe náà ní ta àkàtẹ́ ń pè ní khutbatul haja. ànábì ó ní nínú rẹ̀ man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. ẹni tọ́lọ́run bá fi mànà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ń tọ̀ nínú láéláé. ẹni tọ́lọ́run bá sì fi ilẹ̀ sínú ìṣìnà kò sẹ́ni tó lè fọ̀nà náà. àpẹẹrẹ eléyìí pọ̀ nínú Al-Qur'an. tá a bá wo ìgbésí ayé bàbá gbogbo wa nídìí ìmọ̀ àbí ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run lọ́kan, ó náà ní ànábì Ibrahim alayhi salatu wassalam. Ọlọ́run ròyìn rẹ̀ fún wa tá a bá wo nínú Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà, tá a bá wo áyà 64 ńbẹ̀, súra 6 áyà 74, Suratul An'am
ọlọ́run sọ̀rọ̀ pa ẹni Ibrahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم ربي لأكونن من القوم الضالين. Naam. Ọlọ́run ní wa idh qala Ibrahim li abihi Azara a'attakhidhu asnaman aliha. Ọlọ́run ní nígbà tí tàbí rántí nígbà tí Ibrahim tó sọ fún bàbá tó bí tí ń jẹ́ Azar. Ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí orúkọ Azar torí pé orúkọ tí Kùránì gbé jáde yìí ó yàtọ̀ sí orúkọ tí apá kan nínú àwọn òǹpìtàn tí wọ́n pe orúkọ bàbá Ibrahim. Ṣùgbọ́n tá a kàn fẹ́ kó yé wa ni pé ó kọ rẹ̀ náà nù ibi tọ́rọ̀ padà parí sí náà nìyẹn. Ọ̀rọ̀ kejì yàtọ̀ sí ìta sàn ni pé wọ́n ní èèyàn a máa ní àpèjẹ́ èèyàn a máa ní alàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní àtàkìdò asnaman aliha. Ibrahim sọ fáwọn èèyàn rẹ̀ ṣé àwọn òòṣà asnaman àwọn ère ṣóun lè fẹ́ mú ní àwọn olúwa yín bí? Inni araka wa qawmaka fi dalalin mubin. Dájúdájú èmi rí rẹ bàbá mi àti àwọn ìjọ rẹ tàbí àwọn èèyàn rẹ fi dalalin mubin nínú àánú tó fojú hàn. Kí la fẹ́ lò nú ọ̀rọ̀ yìí? Kí ló mú Ibrahim sọrú ọ̀rọ̀ yìí ní ẹni tó jọmọ kékeré? Tá bá wo nú Suratul Anbiya Surah 21 Ayah 51 Surah 21 Ayah 51 Surah kọkànlélógún Ayah kọkànléní àádọ́ta. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. Ọlọ́run ní walaqad atayna Ibrahim rushdahu. A ti fún Ibrahim ní ti pàápàá a ti fún Ibrahim ní ìmọ̀nà tiẹ̀ tó níyẹn ìtọ́sọ́nà a ti fún min qabli ṣáájú òun láti fún wa kunna bihi alimin. Ìgbàgbọ́ tó ní ìmọ̀nà tó ní ìtọ́sọ́nà tó ní Ọlọ́run ọba ní inú mò ń Ọlọ́run ọba ló wà. Nígbà tó sọ ẹgbọ́n ó ní nígbà tí kọ́ọ̀lálẹ̀ àbíhì tó sọ fún bàbá rẹ̀ wa qawmihi àti àwọn èèyàn rẹ̀ má àbí ìtàmẹ́sìl èwo ni àwọn ère yìí aláti antum láàkìfún tó ṣe pé gbogbo yín pátá tẹ́ ẹ wo kòkò mọ́yìn tẹ́ ń sìn kí ni àǹfààní àwọn ère yìí kí lélẹ́yìn ẹ rí i pé ó bá ìtọ́lọ́wọ̀n ọba ń sọ fún wa nínú àyàtà àti wá síbí súra ẹlẹ́ẹ̀kẹfà àyà 74 ẹ wá wo 75 ẹ̀ Ọlọ́run ní wakadhalika nuri. wakadhalika nuri Ibrahim malakuta as-samawati wal-ard wa liyakuna minal muqinin. Ọlọ́run ní wakadhalika gẹ́gẹ́ báyìí ni nuri Ibrahim malakuta as-samawati wal-ard. A fi ọlá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje a fi hàn Ibrahim waliyakuna minal-muqinin kí Ibrahim kó bá lè jẹ́ ọ̀kan nínú àwọn tí àmọ̀dájú ń bẹ fún. Ẹ mọ́ gbàgbé ibi tọ́rọ̀ mi ti lọ ni pé ẹni tọ́lọ̀ ń bá fọ̀nà mọ̀ ó nìkan ló ṣe kí ni òun ló mọ̀nà. Ọlá sánmà àti ilẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ táwọn àbá sọ lérí ẹ̀.
apá kan náà wọ́n sọ pé a ṣí sánmọ̀ fún Ibrahim alayhi salatu wassalam tó wá rí gbogbo nǹkan ńláńláńlá tí ń bẹnu sánmọ̀ tó wá fi lẹ́mìí balẹ̀ pé kò sẹ́nìkan tó yẹ ká jọ́sìn fún ní tòótọ́ àyàfọ́lọ́. apá kan sọ pé iye rẹ̀ la ṣí a ṣí níyè ó wá rí gbogbo ohun tí ń jẹ́ ọlá ní sánmọ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń jẹ́ ọlá ní sánmọ̀ àtilẹ̀ tó fi wá rí àmọ̀ dájú pé àṣẹ ní ti pàápàá kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi ọlọ́run ọba kan ṣoṣo. nítorí nínú ìlú tó wà bàbá rẹ̀ àti gbogbo àwọn èrò onúùlú wọn pátá àtàwọn ọmọ ọbẹ̀ kò sí tí wọ́n ń ṣe ju pé òòṣà ni wọ́n ń bọ lọ. ṣùgbọ́n tó ń ti pé ó jẹ́ ọmọ kékeré gẹ́gẹ́ bá ṣe rí padà nínú Suratu Anbiya ní ìgbà tí Ànábì Ibrahim tó rún àwọn òòṣà yẹn tán wọ́n béèrè pé talẹ́ni tó ṣe léyìí ẹ rí i pé nínú súrà ẹlẹ́ẹ̀kọkànlélógún tí mo sọ lẹ́ẹ̀kan Suratul Anbiya súrà 21 àyà 60 àyà 60 kí lọ́lọ́run sọ ń bẹ̀ qalu. Tálẹ́ni tó ṣe léyìí pẹ̀lú àwọn òòṣà wa yìí àwọn ère ìta ló fọ́ wọn dànù. Kọlù. Sami'na fatan yadhkuruhum yuqalu lahu Ibrahim. Wọ́n ní irú ẹni yìí innahu lamina zalimin ọ̀kan nínú àwọn alábòsí mọ̀ ní o. Wọ́n wá ní kọlù wọ́n sọ pé sami'na agbọ́ fatan ọ̀dọ́ kan yakuru yuqalu lahu Ibrahim tí ń sọ̀rọ̀ nípa àwọn òòṣà wọ̀nyí tí ń sọ àìdá nípa wọn orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim. Kí ni mo fẹ́ lò nínú àyà yìí ni wípé ó fi hàn kí ànábì wa Ibrahim alayhi salatu wassalam ọmọ kékeré ni nígbà tọ́lọ́run ti fún ní ìtọ́sọ́nà torí pé àyà ìjẹ́ kó yé wa pé wọ́n ní sami'na fatan ní tí wọ́n sì ń pè ní fatan òun náà ní youth ọ̀dọ́ ẹ sì rí pé ọlọ́run ọba sọ pé a ti fún ní ìtọ́sọ́nà rẹ̀ ní kọ́bìlì ṣáájú torí náà ànábì Ibrahim bíbí tá a bí sí inú ilé olóòṣà àti ìlú àwọn olóòṣà kò dí ànábì Ibrahim lọ́wọ́ láti lè jẹ́ ẹni tí ó mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run nítorí pé ọlọ́run ti fún ní tọ́sọ́nà ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo wa ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa béèrè fún ìtọ́sọ́nà ọlọ́run nígbésí ayé wa àìmọ̀kan àwọn èèyàn kan nígbà tá a bá ń ka Suratul Fatiha wípé ihdina siratal mustaqim ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tààrà tí kò gun tí kò sì wọ́ tí kò sí kọ́nù kọ́họ́ ń bẹ̀ tí kò sí kòtò tí kò sí gegele ń bẹ̀ tí kò sì sí sùtá kankan ń bẹ̀ tó já gaara tó gbòòrò ó ní kó tọ́ wa sí ọlọ́run ọba lórí gbogbo àlámọ̀rí wa àwọn kan sọ pé ajẹ́pà sí lórí ojú ọ̀nà tẹ́lẹ̀ la fi ń béèrè ìmọ̀ràn ṣùgbọ́n eléyìí wá jẹ́ ká gbọ́ yé gbangba wípé àṣẹ anábì Ibrahim alayhi salatu wassalam ìmọ̀nà tọ́lọ̀ ti fún láti kékeré yẹn òun ni kò jẹ́ kó tẹ̀ láwọn olóòṣà kó bá wọn bọ ẹbọ. tábà ń tẹ̀síwájú nínú àyà sura al-An'am sura ẹlẹ́ẹ̀kẹfà yìí sura 6 rẹ̀ sọ pé falamma ja'alna alayhi laylu ra'a kawkaba. Ọlọ́run ní nígbà tí ilẹ̀ ṣú anábì Ibrahim alayhi salatu wassalam ra'a kawkaban ó rí kawkab ìràwọ̀ kan ó wá ní ààbà rabbi bí ma'na hal ààbà rabbi ṣe lè ilé jẹ́ olúwa mi bí muhibbul afilin falamma afala nígbàtí ìràwọ̀ náà wọ́ọ̀kùn kọ́ọ̀l anábì Ibrahim ní
la uhibbul afilin, èmi ò nífẹ̀ẹ́ sáwọn nǹkan tó ń wọ̀. Ìyẹn ni pé nǹkan tí ń yọ tó tàn tó kùnkùn tó wá lágbára láti bo ojú rẹ̀ débi pa ní rí mọ́, eléyìí ò lè jẹ́ Ọlọ́run, torí pé tó bá jẹ́ Ọlọ́run ni kò yẹ kí kùrukùru kó lágbára láti bojú ẹ̀ kámọ́rì. Ẹ sì rí pé nígbà tí ilẹ̀ bá ṣú lódodo tí kò bá sí ẹ̀sùjò ní sánmọ̀ tá à ń pè ní kùrukùru yìí, ẹ rí wípé èèyàn ó rí ìràwọ̀ tí ó tàn tí ó sì wú ní jọjọ, tí ó mọ̀ dùn ún wò tí ó sì dùn ún rí. Ẹ rí pé nínú àwọn ewì tí wọ́n kọ lédè òyìnbó tá a mọ̀ ká primary school, wọ́n ṣàlàyé ìràwọ̀ yìí bó ṣe dùn ún wò nínú Twinkle Twinkle Little Star. How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Ẹni tó kọ ewì ń kalẹ̀, ó ní ìràwọ̀ tí ń tàn tí ń tàn. How I wonder what you are. Ó ní ó ga o. Báwo ni ìràwọ̀ yìí ṣe rí, bó ló ṣe lè débẹ̀, kí ló mú ìràwọ̀ yìí síbẹ̀? Up above the world, so I lókè téńté ayé tọ́wọ́ ẹnìkan ò tó, like a diamond in the sky, tó wá dàbí àlúùlù ní sánmọ̀ tí ń tàn yìí, tí ń dán. Eléyìí náà l'Ànábì Ibrahim rí pé nǹkan tí ń dán yìí ṣé lè wá lè jọ́ lọ́hùn, torí pé nínú àwọn ìran rẹ̀ wọ́n á máa sin ìràwọ̀.